ẹ̀yin ènìyàn mi ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa Yorùbá Nation ni o, still on the matter. Yorùbá Nation ló lè ṣe o. As far as this country dey concerned o, na Yorùbá Nation na im we want. We are sick and tired of this hardship. Ó ti sú wa. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Ẹ̀yin èèyàn mi, ìròyìn kan mà ló tún balẹ̀ gàjà síwájú mi yìí o. Ìròyìn tó jẹ́ wípé ó yani lẹ́nu ni, ṣùgbọ́n a mọ̀ pé irú ẹ̀ lè ṣẹlẹ̀. Yes, ìròyìn tó jẹ́ wípé ó ṣe ni ní kàyéfì ni, ṣùgbọ́n a ti mọ̀ pé àwọn ìran wọn ló ní irú ìròyìn báyìí. Àwọn wo tún ni? Ẹ gbọ́ bó ṣe lọ. End bad government. Ààrẹ Tinubu ti dá àwọn political thugs síta o, ẹ gbà wá. Ṣẹ́rí yìí tí mo fi sọ wípé ìròyìn tó jẹ́ pé a ti mọ̀ pé iṣẹ́ tó lè ṣe ni. A ti mọ̀ pé nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lè ṣe nìyẹn. Ẹ má gbàgbé wípé bàbá fi political thugs wọ́n fi ṣe kíni, wọ́n fi yí ara wọn ká ní nísìnyí. Bákan náà, let me take you back nígbà tí wọ́n fẹ́ jẹ gọ́vnà. Ẹ má gbàgbé pé àwọn political thugs yìí náà ni wọ́n ń lò tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi dé orí ipò ìyẹn nígbà tí wọ́n fẹ́ jẹ gọ́vnà of Lagos State back then. Now ìgbà tó ti fẹ́ jẹ president yìí náà, àwọn political thugs yìí náà ni wọ́n ń lò láti fi lè ṣe kíni, láti fi lè ṣe àwọn màdàrú àti màgòmágó fi dé orí ipò. Ṣùgbọ́n nísìnyí o, wọ́n tún ti ṣe kíni, wọ́n tún ti gbé ìṣe wọn jáde. Wọ́n ti gbé ìṣe wọn jáde o. Ẹ gbọ́ bó tún ṣe gbé àrà ọ̀tọ̀ míì jáde. Ṣe ni wọ́n dá àwọn political thugs síta ni o. Ààrẹ Tinubu dá political thugs síta ní àwọn thugs yìí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe ojú àwọn youth tó wà ní Sùúrùlérè. Ó ga o, ó ti dójú ẹ̀. Àwọn eléyìí jáde ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣe ojú àwọn youth tó wà ní Sùúrùlérè. Ṣẹ́rí láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pé jògan, ṣẹ́rí tẹ́ ẹ bá ṣe rí wọn, ẹ ti mọ̀ wípé àwọn eléyìí ò kì í ṣe youth rárá. Àwọn jàǹdùkú ni, ìyẹn àwọn jàǹdùkú, kàbí ká pè wọ́n ní àwọn ajá olóṣèlú. Torí tí wọ́n bá ṣe ajá olóṣèlú, ajá ni mo mọ̀ tá máa sọ pé go there, go there, go there. Tó dẹ̀ máa ṣe. Ẹ wo àwọn tó ń fi ń bú youth. Ẹ wo ìran àwọn tó fi ń yẹ̀yẹ́ youth. Tó bá dẹ̀ máa sọ ẹ jẹ́ kí youth ṣe, youth ló kàn, ẹ jẹ́ kí kiri kan. Ṣé tí ò bá ṣe pé àwọn wèrè, tí àwọn wèrè eléyìí náà wọ̀ tẹ́ni tó yẹ kó pè ní youth. Yes, wọ́n wọ̀ tiẹ̀ torí owó, torí àtẹnujẹ ni o. Torí owó àti torí n tó máa rí tàbí ipò pé kí wọ́n lè máa rí nǹkan kan bù sí wọn lápò. Wọ́n wá ṣara wọn jọ, wọ́n làwọn ń ṣe àwọn ṣojú youth tó wà ní Sùúrùlérè. Ṣé bẹ́ẹ̀ ni kò sí youth rárá ní Sùúrùlérè ni? Tó fi jẹ́ pé ẹ wá jáde, ẹ wá sọ pé ẹ̀yin lẹ fẹ́ represent gbogbo youth tó wà ní Sùúrùlérè. Ṣé pé kò sí anybody tó lè jáde ní Sùúrùlérè kó wá protest? Ṣé gbọ́? Wọ́n ní kò sọ́tún fi dáhùn lójú pé kò sí anybody tó máa jáde ní Sùúrùlérè kó wá protest, pé àwọn làwọn ṣe aṣojú fún Sùúrùlérè. Ẹ̀yin ènìyàn mi, ṣé rí pé àwọn ará bí yìí wọn ò mú kékeré. Ẹ tún wo ọ̀nà mìíràn tó tún ti gbà yọ. Síbẹ̀ náà wọ́n ti rí wípé protest yìí ó máa lọ gan. Wọ́n ti rí pé protest yìí ó fẹ́ dín nǹkan lẹ̀. Wọ́n yà tètè tún gbọ̀nà mìíràn. Ìdí nìyí tá fi sọ pé Yorùbá Nation wà láfẹ́. Ṣẹ́rídì tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ lọ kóníkálukú pín. Torí tí bí bá ṣe bẹ́ẹ̀ ni, àwọn gbọ́n màdàrú, àwọn gbọ́n màgòmágò yìí ó ti sú wa, a ò ṣe mọ́. Ṣẹ́rídì tá fi ń sọ wípé Yorùbá Nation láfẹ́. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, àwọn eléyìí, àwọn tó fi ń bú youth ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Torí gbogbo wa la mọ̀ pé ara àwọn thugs tó máa ń lò tó bá fẹ́ ṣe kíni, tó bá fẹ́ jí ìbò gbé. Ara àwọn thugs tí wọ́n máa ń lò tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ láabi, àwọn ni irinṣẹ́ fún àwọn ọ̀jẹ̀lú. Àwọn arábí ni irinṣẹ́ tí yẹ pé wọ́n máa ń lò fi ṣe kíni, fi da igi wọ́rọ́kọ́ tó máa fi ń dáná rú. Òun làwọn arábí. Wọ́n ní tó bá ti di August 1st pé kò sí youth kan tó máa jáde láti protest ìyẹn ní Sùúrùlérè. Ṣé bẹ́ẹ̀ náà ni ò ṣe síbẹ̀ rárá ni?
kódà pabambarì ibẹ̀ ilé-iṣẹ́ wọn ló ti gbé wọn jáde. Bẹ́ẹ̀ ni iṣẹ́ mọ̀ pé bàbá Tinubu náà ní ilé-iṣẹ́ wọn channel wọn ni wọ́n ti gbé wọn jáde. Channel wọn ló gbé nítorí pé Jagaban ló ní channel yẹn. Wọ́n ti ṣe kíni, wọ́n ti sanwó fún gbogbo àwọn eléyìí. Ẹ wá wo kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ lẹ́nu, àwọn eléyìí ti gbowó, so ẹnu ò lè sòdodo mọ́. Ara àwọn tó fi ń bú YouTube nìyẹn. Wọ́n wá ní àwọn fẹ́ gbẹnu YouTube sọ̀rọ̀, ẹnu wo lọ́dẹ̀ fẹ́ gbà mọ́ lẹ́yìn tó jẹ́ pé àpò ara tí yín lè ń jà sí. Now ẹ jẹ́ kí YouTube ṣe pẹ̀lú òṣì. Ṣé ẹ rí pé àwọn eléyìí ló fi ń sọ̀rọ̀ sí YouTube? Ṣé ẹ rí pé àwọn eléyìí ló ń ba ojú àwọn YouTube jẹ́? Torí àwọn eléyìí ìmọ̀ ara ẹni tí wọ́n nìkan lẹ́yìn owó tó ti gbà wọ́n ẹ̀ṣẹ̀ wá ṣara wọn jọ. Àwọn eléyìí torí owó ni o, gbogbo wa la mọ̀, a mọ̀ pé àwọn eléyìí ò gbádùn. A mọ̀ pé àwọn eléyìí di àjọ stocks wọ́n kọ̀ lò wọ́n lásán ni. Ibi tẹ́ máa ti mọ̀ pé wọ́n lò wọ́n lásán ni. Bí àpẹẹrẹ, ẹ rántí pé kí protest tó jáde wọ́n ti sọ wípé àwọn bandits wọ́n máa hijack ẹ̀. Ẹ má gbàgbé wọ́n tẹnumọ́ nígbà yẹn wípé àwọn bandits máa hijack ẹ̀, wípé wọ́n máa ní jẹ́ kí protest yẹn wáyé, wọ́n máa hijack protest yẹn. Ara àwọn eléyìí ni àwọn tí political talk fi style sọ fún wa wípé wọ́n máa hijack ẹ̀. Àwọn eléyìí ni wọ́n ń lò, àwọn eléyìí ni wọ́n máa lò láti fi lè paná protest yìí. Àwọn political talks wọn nìyí, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ o, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn báyìí. Àwọn political talks yìí ni wọ́n lò lọ́fẹ́ fi hijack ìyẹn protest tó ń lọ lọ́wọ́ yìí. Kódà radio TV station wọn ló gbé wọn, tí wọn kò sí TV station wọn náà ló gbé wọn jáde wípé àwọn ilé tó fẹ́rẹ̀ ṣe aṣojú lélẹ̀. Ó ga o, ṣe é rójú ayé lóde. Àwọn iléeṣẹ́ Jagaban náà ni wọ́n tún gbé wọn jáde. Ẹ̀yin ènìyàn mi, ṣe rí ìdí tàbí sọ pé Yorùbá Nation la fẹ́. Àwọn eléyìí tó ń sọ̀rọ̀ yìí á ti mọ̀ pé àwọn eléyìí ò mọ̀ kankan. Wọ́n kọ ìwé sí àwọn eléyìí lọ́wọ́ ni. Wọ́n kọ̀wé sí àwọn eléyìí lọ́wọ́ ni. Kódà ìwé tó kọkọ wá ti mọ̀ pé àwọn tó máa ń kàwé sọ̀rọ̀ yẹn ni. Àwọn tó pé wọ́n máa ń kọ nóòtì sí lọ́wọ́ yẹn ni wọ́n. Tó yẹ pé tó bá fẹ́ àdírẹ́sì àwọn aráàlú, wọ́n máa gbójú sókè, wọ́n máa gbójú sílẹ̀ bí àgùntàn tí ò lókun lọ́rùn. Wàá ti tètè ká wọn pé inú ìwé lọ́wọ́ ò fi sọ̀rọ̀. Òun ni irú àwọn eléyìí tó gbé wọlé. Torí tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni, ìṣe wọn gan, ìwà wọn gan papọ̀ mọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ jáde fún ìfẹ̀hónúhàn ìyẹn protest. Wàá ti mọ̀ pé àwọn eléyìí àwọn alálòkù ẹ̀dá ni. Ṣẹ́rí èèyàn mi, ìdí nìyí tá mi sọ pé Yorùbá Nation wà láfẹ́ o. Ìdí nìyí tá mi sọ wípé no retreat no surrender, Yorùbá Nation náà ló lè ṣe. In as much as possible in this country, my people, kò sí òmìnira tó lè dàbí òmìnira Yorùbá Nation. Nítorí wípé kí ni, ṣe tí a bá gba òmìnira, àwọn ìwà wèrè kankan tá a yọ kúrò ló pọ̀ jù. Irú àwọn ìwà wèrè ẹni báyìí, ara àwọn tá a máa yọ kúrò nìyẹn. Ẹ̀yin ènìyàn mi, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yìí, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó lọ káàkiri láti ìletò sí ìletò, ẹ jẹ́ kó lọ, ẹ bá wa share, ẹ subscribe, ẹ like. Please let this go viral. Iṣẹ́ tí yín ni láti subscribe, iṣẹ́ tí wa ni láti mú ìròyìn gidi wá fún yín. Torí a ó máa fi èyí ṣe ìdágbére, nítorí pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé. Ẹ̀yin ènìyàn mi, on to this channel next time, we will use this opportunity to let you know say we's coming back. Tó ń jẹ́ kó yé yín pé ó dàbọ̀.